Ẹ káàbọ̀ sí ẹ̀kọ́ kíkà ojoojúmọ́ ti ìjọ ẹ̀dá titun. Òní ọjọ́rú ọjọ́ 29 oṣù kẹwàá ọdún 2025. Àkòrí: fi ìwàásù rẹ sí ojú ìṣe. Ìwé orin 3, 1, 8. Kí n lè túbọ̀ mọ̀ Jésù sí i. Ẹ̀kọ́ àkọ́sórí: ìwọ agabagebe, tètè kọ́ yọ ìtì igi jáde kúrò ní ojú ara rẹ ná. Nígbà náà ni ìwọ yóò sì tó ríran gbangba láti yọ ẹrún igi tí ń bẹ ní ojú arakunrin rẹ kúrò. Ìwé MATIU orí 7 ẹsẹ̀ 5. Bíbélì kíkà: ìwé ìhìnrere LUKU orí 11 ẹsẹ̀ 550 dé ẹsẹ̀ 450. Nígbà náà ni ọ̀kan nínú àwọn amofin dahùn, ó sì wí fún un pé, Olukọni, ní èyí tí ìwọ ń wí nì, ìwọ ń gan àwa pẹ̀lú. Ó sì wí pé, ègbé ni fún ẹ̀yin amòfin pẹ̀lú, nítorí tí ẹ̀yin di ẹrù tí ó wúwo láti rù lé ènìyàn lórí. Bẹ́ẹ̀ ni ẹ̀yin tìkára yín kò jẹ́ fi ìka yín kan nǹkan ẹrù náà. Ègbé ni fún yín, nítorí tí ẹ̀yin kọ́lé ojú orí àwọn wòlíì, àwọn bàbá yín ni ó sì ti pa wọ́n. Ǹjẹ́ ẹ̀yin jẹ́ ẹlẹ́rìí, ẹ sì ní inú dídùn sí iṣẹ́ àwọn bàbá yín, nítorí tí wọ́n pa wọ́n, ẹ̀yin sì kọ́lé ojú orí wọn. Nítorí èyí ni ọgbọ́n Ọlọ́run sì wí pé, èmi ó rán àwọn wòlíì àti àwọn àpọ́stélì sí wọn, nínú wọn ni wọn ó sì pa, tí wọn ó sì ṣe inúnibíni sí, kí a lè béèrè ẹ̀jẹ̀ àwọn wòlíì gbogbo tí a ti ta sílẹ̀ láti ìgbà ìpilẹ̀ṣẹ̀ ayé wá lọ́dọ̀ ìran yín, láti ẹ̀jẹ̀ Ábẹ́lì wá títí ó fi dé ẹ̀jẹ̀ Sakaraya tí ó ṣègbé láàrin pẹpẹ òun tẹ́ḿpìlì. Lóòótọ́ ni mo wí fún yín, a ó béèrè rẹ̀ lọ́dọ̀ ìran yìí. Ègbé ni fún yín, ẹ̀yin amòfin, nítorí tí ẹ̀yin gba ọmọ síka ìmọ̀, ẹ̀yin tìkára yín kò wọlé, àwọn tí sì ń wọlé lé ẹ̀yin kọ̀ fún. Bí ó ti ń wí nǹkan wọ̀nyí fún wọn, àwọn akọ̀wé àtàwọn Farisí bẹ̀rẹ̀ sí bínú sí i gidigidi, wọ́n sì ń yọ ọ́ lẹ́nu láti wí nǹkan púpọ̀. Wọ́n ń sọ ọ̀nà àti rí nǹkan gbámú ní ẹnu rẹ̀ kí wọn kí ó lè fi sùn. Ẹ̀kọ́: àwọn Farisí ni wọ́n jẹ́ aláṣẹ ní àkókò tiwọn. Wọ́n jẹ́ amòfin àti olùkọ́ni ní òfin Mósè, ṣùgbọ́n nítorí líle àyà wọn, wọ́n kùnà oore ọ̀fẹ́ àti àmúyẹ ìwà bí Ọlọ́run. Wọ́n a máa yí ọ̀rọ̀ Ọlọ́run láti bá ìfẹ́ ara wọn mu. Nípa bẹ́ẹ̀ wọ́n ń ja àwọn ènìyàn lólè òtítọ́ ìmọ̀ ọ̀rọ̀ Ọlọ́run. Nípa bẹ́ẹ̀ wọ́n jẹ́ ìdíwọ́ fún àwọn ènìyàn láti gba oore ọ̀fẹ́. Jésù nítorí èyí ó tako àwọn Farisí àti àwọn amòfin. Ìjọ Ọlọ́run lónìí pẹ̀lú ni wọ́n kojú irúfẹ́ ìjákulẹ̀ yìí. Àwọn Farisí ti ìgbàlódé, èyí tí wọ́n ń kọ́ni ní òfin àtọwọ́dọ́wọ́ àti àṣà ìbílẹ̀. Wọ́n ń sọ ìre di òkòwò ọrọ̀ ajé fún àǹfààní ara wọn. Wọ́n ń fi òtítọ́ pamọ́ kúrò fún àwọn ọmọ ìjọ, wọn yóò sì gbé ẹrù wíwo lé wọn ní orí. Ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ti ń gbé ara wọn kalẹ̀ bíi mẹ̀sáyà láì bìkítà láti fi ọ̀wọ̀ àti ìjọsìn fún Ọlọ́run. Ìwàásù àti ẹ̀kọ́ ìrònúpìwàdà ìwà mímọ́, ìjọba Ọlọ́run, òtítọ́, ìpìlẹ̀ àti ẹ̀kọ́ ìwà bí Ọlọ́run ni wọ́n ń fi ọwọ́ yẹpẹrẹ mú, nígbà tí ẹ̀kọ́ àṣà ìgbàlódé jẹ́ èyí tí wọ́n gbé lárugẹ, tí ó sì jẹ́ gbòǹgbò ẹ̀kọ́ wọn. Lékè gbogbo rẹ̀, ìgbé ayé wọn lòdì sí ìhìnrere Kristi pátápátá. Jésù Kristi ni àwòkọ́ṣe wa, a sì ní láti mọ̀ wípé ìgbé ayé rẹ̀ wà ní pípé pẹ̀lú ìwàásù àti ìkọ́ni rẹ̀. Òtítọ́ ọ̀rọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí adarí ìjọ, olùṣọ́ àgùntàn, wòlíì, ajíhìnrere, àpọ́stélì, olùkọ́ àti gbogbo kìrìsìtẹ́nì pátápátá. Ẹ jẹ́ kí a gbé ìgbé ayé wa dúró lórí ìlànà ẹ̀kọ́ Bíbélì. Ọ̀nà kan ṣoṣo yìí ni ó lè fún wa ní ìgboyà láti kọ́ni ní òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run lẹ́kùnrẹ́rẹ́. A ní láti máa rántí wípé Ọlọ́run ti pinnu ìpọ́njú fún ẹnikẹ́ni tí ó bá yọ kúrò nínú òtítọ́ ọ̀rọ̀ ìyè láti kọjú ìdájọ́ ní ìjọba rẹ̀. Ìwé Ìfihàn
orí kejìléníogún ẹsẹ̀ kejìdínlógún dé ẹsẹ̀ kọkàndínlógún. Ẹ̀kọ́ àmúrelé. Gbé ìgbé ayé rẹ gẹ́gẹ́ bí òṣùwọ̀n ọ̀rọ̀ Ọlọ́run. Àdúrà. Olúwa Jésù, mú mi jẹ́ olùkọ́ ọ̀rọ̀ rẹ, kí o sì ràn mí lọ́wọ́ láti lè gbé ìgbé ayé mi gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ ní orúkọ rẹ. Àmín. Títí di ọ̀la, ó dàbọ̀.